A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Pẹ̀lú gbogbo awuyewuye tí ó tẹ̀lé bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí, ó ti ṣe àṣeyọrí pẹ̀lú ìwé tí ó kọ tí àkọlé rẹ̀ ń jẹ́ Nigeria and its Criminal Justice System, tí ó ti di tọ́rọ́ fọ́nkálé tí ó tà jù lórí àtẹ Amazon. Lójijì ni Fárótìmí, tí ó wà ní àtìmọ́lé lọ́wọ́lọ́wọ́ nínú ẹ̀wọ̀n lẹ́kìtì látàrí ẹ̀sùn ọ̀rọ̀ ìtàbùkù tí wọ́n fi pè é lẹ́jọ́ láti ọ̀dọ̀ ìlúmọ̀ọ́ká àgbà amòfin olóyè Afẹ́ Babalọ́lá, ni ó ti di ìlúmọ̀ọ́ká olùkọ̀wé lọ́sàn-án-kan-òru-kan. Ìwé tí wọ́n tẹ̀ nínú oṣù keje ọdún yìí ni wọ́n fi ṣe àpẹẹrẹ bí ẹ̀ka ìdájọ́ ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà. Ìwé tí ẹnikẹ́ni kò fọkàn sí nígbà tí wọ́n kọ́kọ́ gbé e sọ́jà kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú Fárótìmí, ni ó ti gbọ̀nà àrà di ìlúmọ̀ọ́ká lẹ́yìn àhámọ́ Fárótìmí. Ìwé tí ó wà ní ipò 555 lórí Amazon àti ipò kíní lórí ìdìbò. Ìwé yìí ti lékè gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà ní ipò kan náà pẹ̀lú 4.9 star customer rating. Ìrọ̀lẹ́ Ọjọ́bọ̀ ni ìwé Fárótìmí gbọ̀nà àrà gun ìpele àkọ́kọ́ lórí Amazon. Ìgbésẹ̀ yìí mú kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà túbọ̀ máa béèrè fún un láti fi ojú wọn gan ní awuyewuye tí ìwé yìí dá sílẹ̀. Bákan náà ni àwọn ilé ìtajà ìwé ní ìpínlẹ̀ Èkó àti ìlú Àbújá ní ìwé yìí ṣàdédé tán lórí igbá wọn lẹ́yìn ọjọ́ díẹ̀ tí adájọ́ ní kí wọ́n fi Fárótìmí sí ọgbà ẹ̀wọ̀n. Àwọn agbẹjọ́rò kan sọ fún akọ̀ròyìn wípé ìwé tí wọ́n ń tà ní $5,000 ni olùkọ̀wé ti ṣèlérí àti bẹ̀rẹ̀ sí tẹ òmíràn sí i. Síwájú àkókò yìí ni kò sẹ́ni mọ ìwé yìí. Gbogbo akitiyan olùkọ̀wé láti polongo rẹ̀ nípasẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ó já sí pàbó, ṣùgbọ́n ọjọ́ Ajé ni ìyàtọ̀ dé bá ìwé yìí lẹ́yìn tí Fárótìmí ké gbàjarè wípé iléeṣẹ́ ọlọ́pàá ti ń gbèrò àti fi ọwọ́ ṣìkún òfin mú un. Lótìítọ́, alẹ́ ọjọ́ Ajé ni ọlọ́pàá lọ gbé e ní ọ́fíìsì rẹ̀ ní ìpínlẹ̀ Èkó kí wọ́n tó mú un lọ ìpínlẹ̀ Èkìtì, níbi tí wọ́n ti fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìwà ọ̀daràn ìbanilórúkọjẹ́ tako olóyè Afẹ́ Babalọ́lá. Ọ̀kan lára ẹ̀yà ìwé yìí tí ó dá awuyewuye sílẹ̀ ni ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ éékà 254 tí ó wà ní Ọ̀sápá, ìjọba ìbílẹ̀ Etí-Ọ̀sà ní ìpínlẹ̀ Èkó, tí wọ́n tà fún Bámidélé Ẹlẹ́tù ní 1977 láti ọ̀dọ̀ ẹbí Ọ̀jọ̀mú. Lẹ́yìn èyí ni wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó gba ilẹ̀ yìí. Ẹbí Ọ̀jọ̀mú bá ìjọba ìpínlẹ̀ Èkó fa èyí ní ilé-ẹjọ́. Lẹ́yìn èyí ni ẹbí Ọ̀jọ̀mú kàn sí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó bí wọ́n ti ṣe ẹ̀sùn wípé àwọn ló nílẹ̀, bẹ́ẹ̀ wọ́n ti tà á fún Bámidélé Ẹlẹ́tù. Afẹ́ Babalọ́lá ni ó ṣaṣojú ẹbí Ẹlẹ́tù kí ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ tó wá dá ẹbí Ẹlẹ́tù láre, ṣùgbọ́n éékà ilẹ̀ 10 ni ilé-ẹjọ́ yọ̀ǹda fún ẹbí Ẹlẹ́tù. Babalọ́lá kò rojú sí èyí bí ó ti ní wọ́n ṣe àṣìṣe pẹ̀lú ìdájọ́ tí wọ́n dá fún oníbàárà rẹ̀. Èyí yọrí sí fàákájà tí ó mú jẹyọ nínú ìwé Fárótìmí, bí ó ti fi ẹ̀sùn kan Babalọ́lá wípé ó lo ọ̀nà ẹ̀bùrú àti àlùmọ̀kọ́rọ́yí lórí ẹ̀sùn yìí. Lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Fárótìmí àti àhámọ́ tí wọ́n fi sí, ọ̀pọ̀ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni wọ́n ti ké gbàjarè lórí ọ̀nà tí wọ́n bá mú Fárótìmí sí àhámọ́. Ọjọ́rú ni ẹgbẹ́ Obedient Movement ṣe ìkìlọ̀ lórí ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè bí Fárótìmí bá ṣì tẹ̀síwájú àti wà nínú àhámọ́, bí wọ́n ti pè fún ìyọ̀ǹda Fárótìmí ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima ti rọ ilé-ìfowópamọ́ lórílẹ̀-èdè kí wọ́n rí i dájú wípé owó náírà àfojúrí káàṣì wà fún ará ìlú. Shettima pe ìpè yìí lánàá ní ìlú Àbújá níbi ìpàdé ìgbìmọ̀ ilé-ìfowópamọ́ fún ọdún 2024. Shettima, tí olùbádámọ̀ràn lórí ọrọ̀ ajé láti ọ́fíìsì igbákejì ààrẹ Tọ́pẹ́ Fáṣùgbà ṣaṣojú, rọ ìgbìmọ̀ àwọn òṣìṣẹ́ ilé-ìfowópamọ́ láti yanjú ìṣòro tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan àwọn oníṣòwò POS wípé àwọn ni kò jẹ́ kí owó wà lọ́pọ̀ yanturu. Shettima ní
àìsí owó àfojúrí káàṣì ń dá ìṣòro sílẹ̀. Shettima tẹ̀síwájú wípé inú ń bí ọmọ orílẹ̀-èdè lórí bí wọn kò ṣe rí owó gbà nígbà tí wọ́n bá nílò rẹ̀ jùlọ. Ọmọ orílẹ̀-èdè ń kérora lórí owó èlé tí wọ́n fi ń gba owó lọ́wọ́ àwọn oníṣòwò POS kọ̀ọ̀kan tí wọ́n ń lo àǹfààní àìsí owó, bí ó ti rọ̀ wọ́n kí wọ́n tètè yanjú gbogbo ìṣòro tó lè máa fa ọwọ́ aago wọn sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Bákan náà ni ó gbà wọ́n ní ìyànjú kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìjọba ní ẹ̀ka ètò ẹ̀yáwó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo ti pàṣẹ kí wọ́n fi ọ̀gbẹ́ni kan Moses Udoh sí inú ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn wípé ó ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọbìnrin rẹ̀ ọmọ ọdún 11. Ikọ̀ ọlọ́pàá ni ó fi ọwọ́ ṣìkún òfin mú afẹ̀sùnkàn ní òpópónà Ìgbóníkin, Àkúrẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ẹ̀sùn oníkókó méjì tí ó dá lórí ìbálòpọ̀ àti ìdúkokò mọ́ni (threat to life) ni wọ́n fi kan Udoh níbi ìgbẹ́jọ́ tí ó wáyé ní Ọjọ́bọ̀. Ọlọ́pàá abánirojọ́ Rìpẹ́tọ̀ Táíwò Oníyẹ̀rẹ̀ sọ fún ilé-ẹjọ́ wípé ọ̀pọ̀ ìgbà ni afẹ̀sùnkàn ti fi tipátipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ tí èyí sì fa ìjàmbá fún un. Bákan náà ni Udoh lérí àti pa ọmọ yìí bí ó bá gbìyànjú àti wí fún ẹnikẹ́ni. Udoh bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn, ṣùgbọ́n wọn kò gba ẹ̀bẹ̀ rẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ tó ní agbára ni ó ṣẹ̀. Níbi ìgbẹ́jọ́ ni adájọ́ májísírèètì Tèmilọ́lá Olúṣọlá Olújọbí ti pàṣẹ kí wọ́n fi olùjẹ́jọ́ sí ọgbà ẹ̀wọ̀n àtúnṣe, kí wọ́n fi ẹ̀sùn ránṣẹ́ sí Family Court bí ó ti sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 10 oṣù Kejìlá. Níbi tí ọmọ yìí ti ń ṣàlàyé ni ó ti ṣe ẹ̀sùn wípé gbogbo ìgbà ni bàbá rẹ̀ máa ń ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ nínú yàrá rẹ̀ níwájú, lẹ́yìn. Ó ní òun kò ju ọmọ ọdún 10 lọ nígbà tí bàbá yìí ti bẹ̀rẹ̀, òun kò sì lè ka iye ìgbà tí ó ti bá a ní àjọṣepọ̀. Ó ní bí bàbá yìí bá ti fẹ́ bá a ní àjọṣepọ̀, á kọ́kọ́ yí ohùn rédíò sókè lálálá kí àwọn ará ilé má bàa gbọ́ ohùn ọmọ yìí. Ọmọ yìí ní nígbà tí òun ṣe àkíyèsí wípé ẹ̀jẹ̀ ń dà nífùrọ̀ rẹ̀ ni ó pinnu àti wí fún mọ̀lẹ́bí bàbá rẹ̀ lóbìnrin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Ibrahim Chatta ti ṣàlàyé wípé òun ti fìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ ọkọ̀ akérò bus conductor fún ọdún 8. Ibrahim ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú atọ́kùn Bíọ́lá Adébáyọ̀ lórí ètò Talk to Be, bí ó ti ṣàlàyé ìpèníjà tí ó kojú kí ó tó di ìlúmọ̀ọ́ká. Bákan náà ni Chatta ṣàlàyé wípé òun gbé yàrá kan pẹ̀lú àwọn 9 mìíràn ní ìpínlẹ̀ Èkó. Èyí kò rọrùn rárá, bí ó ti ní òun fi ẹsẹ̀ rìn láti Agége sí Ìkẹjà ní ìgbà náà. Ó ṣe iṣẹ́ kọ̀ńdọ́tọ̀ láàrin Ìyànàbà Oṣòdì sí Èkó. Chatta ní òun ti ṣe àṣekára iṣẹ́, kí Ọlọ́run fi iṣẹ́ yin òun ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube, kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.